èmi àti guest mi tí a jọ wà lórí ètò òun náà ni pé iṣẹ́ wa fúnlẹ̀ wá orílẹ̀ ibi wá kàgbéga 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 fàlérí ìgbàgbọ́ wa ni pé láti bẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọlá ìṣọ̀kan àtòmìnira ní kẹjẹ ká máa lépa tẹ̀síwájú fọ̀pọ̀ ire àtòhun tó dára ọmọ Oòduà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. tó a kí gbogbo ẹ̀yin aráalé tí ẹ ti ń darapọ̀ sí orí ìkànnì wa tí à ń pè ní Koiki Media, bringing the world closer to your doorsteps. Lára ìkànnì tó pọ̀ tí ó jẹ́ ẹni tí ó ń sọ̀rọ̀ fún àwọn ọmọ Yorùbá pé tá bá dá dúró kò pọ̀ jù nítorí pé àti dá dúró òun náà ni ó gbọ́dọ̀ jẹ́ wá lógún. bí a ṣe ń kí bàbá wa Professor Adébánjí Akíntóyè náà ni à ń kí bàbá wa ọmọ Adéyẹmọ Ìgbòho. a kí gbogbo àwọn kọmitì nínú YSDM tó dá fún pé Yorùbá self-determination movement. a kí ìlànà ọmọ Oòduà, a kí gbogbo groups pátápátá, Ìgbòho Iron Lady, a kí gbogbo wọn, a kí ìṣọ̀kan ọmọ Yorùbá Oòduà London Group, a kí ẹgbẹ́ ìfẹ́lódùn, a kí gbogbo ẹgbẹ́ àti tá rántí sọ àti tá rántí sọ, gbogbo iná ni a kí pátápátá. a wá kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá o nílé lóko ní gbogbo kíbi tẹ́ bá wà, ẹ tún káàbọ̀ sórí ìkànnì náà tí a ti ń gbẹnu sókè pé kí Yorùbá kó dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. lẹ́ẹ̀kan sí kí a tún sọ fún gbogbo wa pé news kan break lọ́wọ́lọ́wọ́ báyìí tí a máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé lé lórí. òun náà ni pé ìlú kan wà tó ń pè ní àwọn Balochistan wọ́n ti declare independence wọn lé ní 14th of May 2025 látara Pakistan. ní Yorùbá ti declare independent o, torí kẹ má ṣì wá gbọ́, torí pé gbogbo wa tá bá ń sọ̀rọ̀ níbí báyìí a fẹ́ jẹ́ kí clarity wà. intan sọ ni pé Balochistan leaders have declared independent from Pakistan and is urging India and United Nations for recognition. This is still an ongoing development news, but gẹ́gẹ́ bí ìkànnì wa níbí báyìí tí ẹ ti mọ̀ pé ìkànnì tí ó ń mọ́nítọ̀ tó ń lọ ní gbogbo àgbáyé àti tó ń mọ́nítọ̀ ní Áfíríkà ti ìsàlẹ̀. àlejò wa náà tí a máa dá wọn dúró, torí mo ti dá wọn dúró fún bíi 23 minutes, kọ́ má bínú sí wa torí aago 6 ni ó jẹ́ kí ètò yìí bẹ̀rẹ̀, torí pé tí a bá sọ pé aago 6 náà ni bọ̀tẹ̀ kò nídìí kankan pé à ń tò náà ni a ti wà lórí ètò náà. bàbá wa tó máa bá wa sọ̀rọ̀ àwọn náà ti wà lórí ìkànnì wa tí wọ́n ti jókòó láti fi bá gbogbo wa sọ̀rọ̀. kí ló máa bá wa sọ? gbogbo wa náà ni a máa gbọ́ ohun tó máa bá wa sọ ní kétékété. à jẹ́ kí wọ́n bá wa sọ̀rọ̀ tán kí a tó máa wá béèrè àwọn ìbéèrè tó jẹ́ kí a bí wọ́n. bàbá wa náà tí a mọ̀ à jẹ́ kí wọ́n introduce ara wọn, but èmi á máa pè wọ́n ní Pastor Agboola. kí ni pastor ń ṣe nínú Yorùbá Nation, àti pé ṣé pásítọ̀ náà gbọ́dọ̀ darapọ̀ mọ́ Yorùbá Nation ni? gbogbo ẹ̀ náà ni a máa gbọ́ lẹ́nu bàbá wa. àwọn tí wọ́n náwọn gbọ́ wa ọ́díò yẹn lọ sókè, bóyá kí ẹ tún bá wa yọ ìwò lọ́dọ̀ tí yín náà. ìyẹn náà la ṣe ní lap mic yìí kí gbogbo wa kí a lè máa gbọ́ wa kétékété nígbà tí a bá ń sọ̀rọ̀. bóyá àwọn nǹkan tó ń dún lókè bí àjáwálẹ̀ díẹ̀. bàbá wa Agboola, ẹ bá wa kí gbogbo àwọn ọmọ Yorùbá, kí ẹ dẹ̀ sọ báwo lẹ̀yin ṣe jẹ́, níbo lẹ̀yin ti jáde nínú ìrìn àjò Yorùbá Nation, àti pé kí lẹ fi bá gbogbo ọmọ Yorùbá sọ. ẹ bá wa gbóhùn sókè.
Hallelujah. Praise God. Hallelujah. Akiri gbogbo ọmọ Yorùbá fọlọ́sá nínú lóko lájò. Èmi ọmọ yìí ìránṣẹ́ yìí náà ni àfi dárúkọ yẹn. Òdú náà ni àṣà ìmọ̀ olóko. Akí gbogbo ọmọ Yorùbá fọlọ́sá nílé lóko lájò. Akí oníkálukú wa ní àkókò tí a wà níbi gbogbo tí a wà lọ́wọ́lọ́wọ́ ní orílẹ̀-èdè gbogbo àgbáláyé. Ní agbára Ọlọ́run Elédùmarè gbogbo wa la máa kóró èkó délé. Mo mú kúkì wá láti ọ́fíìsì ibi tí èmi wà tí a ti ń mẹ́jọ wípé ìrìn àjò tá a gbé dání kò mẹ́ẹ̀ ó ń tẹ̀síwájú yẹn láti Yonka means Yoruba Christian Community. Yonka means Yoruba Nation flag bearer. Yonka means Yoruba Nation peaceful department. Amúkíkí wá láti bẹ̀ láti Yonka National Office lápapọ̀ gbogbo apáta regardless of ability láti mú kíkí wá ní ìrọ̀lẹ́ yìí. Ààrẹ wa ní kí n kí wa gbogbo àwọn leaders wa apáta náà ní kí n kí wa. A kí gbogbo ọmọ Yorùbá. A kú iṣẹ́ takuntakun, a kú pòǹgbẹ, a kú ìrọ̀jú, a kú ìṣayó, akíwakíwa, a kú iṣẹ́ takuntakun, ó mà ní diaspora. Àwa kọ́kọ́ fẹ́ kí bàbá wa, our indefatigable leader, our indefatigable pathfinder, father and leader in the person of Prof. Stephen Adébánjí Akíntóyè. Bàbá wa, a fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ yín. The spirit is connected. Àdẹ̀mọ̀ pé níbi tẹ́ wà gbogbo wa lẹ̀ ń wò. A kí yín bàbá wa, ojú òní tì yín. Ẹ kó wa dé ilẹ̀ lérí náà láyọ̀ àti àlàáfíà. Bàbá wa àlè kí yín tán torí irú yín ṣọ̀wọ́n àdúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé. Ẹ̀yin lẹ kó wa jọ tóun gbogbo tá à ń ṣe lónìí tó di mímọ̀ káàkiri gbogbo àgbáláyé táwa náà fi ń sọ ìwọ̀nba ẹ̀. A dúpẹ́ fún àwọn oore ọ̀fẹ́ tẹ́ fún wa láti sáà ní ọ̀dà yín. Ẹ ṣé bàbá wa, ẹ ṣé ojú òní tì yín. For not giving up despite the odds. Àlè kìyín tán àkìyín. Bákan náà mú kíkí lọ sọ́dọ̀ bàbá wa, the lion of the tribe of Yoruba land, Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho. Ṣàfihàn ọ̀tọ̀ dárúkọ yín. God bless you sir. Ojú òní tì yín, ojú òní tì yín. Ẹ ṣé púpọ̀, ẹ kú àdúró ti gbogbo ìran Yorùbá. Àmọ̀rírì yín, ẹ kú iṣẹ́ takuntakun. Àdúpẹ́ lọ́wọ́ yín tẹ́ ẹ gẹ fìlà máa wo bẹ̀ tẹ́ ẹ tẹ́ sí àwọn discourager. God bless you sir. Bákan náà a kí àwọn adarí wa tó kù bàbá wa Chichete Akínọlájọ the YSDF deputy deputy ní diaspora àti ilé in the person of comrade Káyọ̀dé Mọ́lá àti bàbá wa Chichete Akínọlájọ bàbá wa Adéṣọ̀kan mélòó la fẹ́ dárúkọ nínú ẹ̀yìn Adébólé akíyín. Bákan náà fẹ́ kí bàbá wa our host tán gbàlejò wa lónìí comrade Ọláyọmí Kóìkì the Kóìkì Media the CEO of Kóìkì Media and not only that the Yonka media patron. Bàbá ojú òní tì yín, iléeṣẹ́ yín ò ní jóná. Lágbára Ọlọ́run Olódùmarè a máa gbọ́wọ́ yín sókè, a máa gbéṣẹ́ yín sókè. A mọ rírì iṣẹ́ yín, iṣẹ́ takuntakun tí ẹ̀ ń ṣe. Ẹ ṣé púpọ̀, ojú òní tì yín. A kí gbogbo ọmọ Yorùbá pátá ní ẹ̀ka òjẹ̀ka níbi gbogbo tẹ́ wà pátá. The Yoruba home-based media, the Yoruba world media, gbogbo wa la kí. A lè kí wa tán, a kí wa. Ẹ kú lé, dé dáadáa la bá yín o. Ẹ ṣé púpọ̀. Tó nígbà tí bàbá wa ti ṣe àlàyé níbi tí wọ́n ti wá àti irú èèyàn táwọn jẹ́, a jẹ́ kí wọ́n sọ kí ni tí bàbá wa fi bá wa sọ, ìyẹn Pastor E.O. Agboola. Kí ni nǹkan tá fẹ́ gbé yẹ̀wò nírọ̀lẹ́ yìí, kí lẹ fi jẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ̀ nípa ìrìn àjò yìí, àti pé tá bá ń sọ̀rọ̀ Yorùbá nation, kí làwọn important àsíá tí country máa ń lò, àti pé kí ló dé tó ṣe jẹ́ pé nísìn la fi gbọ́dọ̀ sí sọ fáwọn èèyàn wa nípa àsíá yìí. Gẹ́gẹ́ bí a ti ṣe sọ, gbogbo ìlú ló ní àsíá tiẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti jáde lórí ọ̀rọ̀ àsíá tí à ń lò. Lákọ̀ọ́kọ́ bàbá wa professor ní ká má pè ní orí olókun mọ́,
nítorí pé German tó wá ní 1910 òun ló pè ní orí olókun nígbà tó padà sí Germany ní 1910 ìtàn pè náà ní orí aládé. Gbogbo orí aládé ìkólẹ̀ tí ń ṣe láti 12, 13, 14 century. Bàbá wa á fún yín láyè kí ẹ bá wa sọ gbogbo tó yẹ kẹ́ sọ nísìnyí kí a tó wá máa náwọn ìbéèrè táwa máa béèrè lọ́wọ́ yín. Ẹ bá gbóhùn sókè kí gbogbo aráalé àtàrà ẹni tó ń bẹ ní diaspora àti homeland kọ́ lè máa gbọ́n tá à ń fẹ́ bá wọn sọ. Ẹ ṣeun bàbá wa, iṣẹ́ yìí bó ṣe wà lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ fọ́lọ́run la bá wa ṣe, ó tún wà lọ́wọ́ wa. Àṣeyọrí dẹ̀ la máa ṣe. Ìkejì ohun tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí ní ìrọ̀lẹ́ yìí, láṣálẹ́ tàbí láàárọ̀ yìí, bó bá ti bá oníkálukú wa ní àkókò tó bá wa tàbí lọ́sàn-án ní lọ́dọ̀ Ọlọ́run. Òun ni nípa àsíá orílẹ̀-èdè Yorùbá. Ṣé ló wá dàbí ìgbà tó jẹ́ pé Ọlọ́run wá fi bí ìgbà tó jẹ́ pé àwa kan ló wá fi assignment yẹn fún pàtó láti lọ sọ fún gbogbo ọmọ Yorùbá pátá wípé pàtàkì àsíá yẹn. Ṣé ló dàbí ìgbà tó jẹ́ pé àwa yọ̀ǹkà ló fi iṣẹ́ yẹn rán gan-an sí wa ká lè mú lókùnkúndùn, ká lè mú ní pàtàkì. Ṣùgbọ́n kò wá ń ṣe pé nǹkan tá a lè dá ṣe ló wá di pé ìgbà tá a wá di pé ó lè ti di nǹkan tá a fi rán wa sí wa, a ní láti wá jẹ iṣẹ́ yẹn ní àwa sọ pàtàkì ẹ̀ fún wa ìdí tó tá a bá wá òun lọ̀rọ̀ àsíá ilẹ̀ orílẹ̀-èdè Yorùbá. Tẹ́ bá rí táìpù yẹn táwọn bàbá wa fún wọn ní Yorùbá Nation Independent Awareness Flag. Yes, kò sí gbogbo awareness tá a ti ṣe sẹ́yìn tá náà nánú lórí ẹ̀ rárá. Bó dẹ̀ wá jẹ́ pé lọ́jọ́ wájú nígbà tí gbogbo ẹ̀ bá jiná tán tá a lórílẹ̀-èdè wa tán bá tẹ̀ tún sọ fún fẹ́ rí update eléyìí náà kò sí wàhálà. Gbogbo nǹkan tá a fẹ́ fi lè ṣe ń sìn kò sáànà nù ẹ̀. So lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ bá tiẹ̀ rántí gbogbo àwọn tá a jọ bẹ̀rẹ̀ ìrìn àjò ìwọ ó tiẹ̀ kọ́kọ́ nìkan tá à ń lò báyìí ó dàbí red black green nígbà ní ṣe mistake yẹn bẹ́ẹ̀ ni. So ó là ń lò báyìí later lélẹ́yìí tún wá wọlé wá eléyìí gan ló wá gbalẹ̀ gan ló wá spread all over. Àfẹ́ kó sí ọmọ Yorùbá lẹ́nu by say ó dàbí ìgbà tó jẹ́ pé ilé ìjọ lọ́lọ́run ṣúùsì fún wa ṣùgbọ́n àgbọ́dọ̀ kó sáwọn ọmọ Yorùbá lẹ́nu nípa yẹn àti gbogbo abádẹ́lẹ̀ lórí oníkàlùkà. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí eléyìí tá a fi ń ṣe ìpolówó òun gangan là ń sọ nípa ẹ̀ tá a fẹ́ fi ṣe nǹkan tá a fẹ́ ṣe. Òun náà ni blue in a right triangle form àti white and green in a right triangle form. Ìyẹn gan fẹ́ dàbí ìlédà láàrin tí ìbá ní ṣe àṣìṣe ṣùgbọ́n ìyẹn Bọ́lá sọ pẹ̀lú ìràwọ̀ yẹn 16 ni àforí adé yẹn tó wà ń bẹ̀. Bóyá àti ẹ̀wà lọ́mọ Yorùbá kan táwọn pọlitíṣà kan àwọn kan bírú àwọn tó máa ń pe Yorùbá ní Yéríbá tí ó dẹ̀ sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Bóyá lè rí wa kán máa sọ fún wa pé ṣèbí ẹ lọ ṣàkọ ní ṣèbí bí Yorùbá Nàìjíríà ní flag ṣèbí green white green ní ẹ sọ fún irú ẹni bẹ́ẹ̀ wípé fúláàgì Nàìjíríà yẹn Yorùbá gangan ló ṣe é fún wọn tó túmọ̀ sí wípé ògo Yorùbá náà ń lò àtògùn àwọn míì tán kó mọ́ra tán sọ di Nàìjíríà tá a wà nú ẹ̀. So tá a bá wá padà wá láti tún sọ fún ọ wípé ọgbọ́n ju agbára lọ kò sáwàwí nú ẹ̀. Now fúláàgì tá à ń lò rèé kí n tó wá lọ síbi tó mú nǹkan tó mú ètò ìwáyé ó ti jẹ́ pé a máa ń sọ fún wa ní gbogbo ìgbà wípé yọ̀ǹkà the flag bearer of Yorùbá nation nítorí pé Olúwa rán wa láti rí wípé iṣẹ́ yìí ó di ṣíṣe àti bàbá wa Prọfẹ̀sì Akíntóyè lẹ́yìn àti gbogbo àwọn tó ń ṣe bó tilẹ̀ jẹ́ pé lọ́pọ̀ ìgbà làwọn kan ń pè wá lọ́tún lọ́sì tán máa bú bàbá wa tá a sọ fún wa ká má dá sí o ká má ṣe gbogbo ẹ̀ with fast and figure gbogbo ẹ̀ ló wà ṣùgbọ́n àáfọwọ́lé rán àá máa wù wọ́n tán bá sọ nǹkan tá a sọ tán
àwa tú èrò inú wa pa àwa ìbá àkókò ní wọ́n ti ẹ̀ lọ láti discover fáwọn eléyìí aṣinilọ́nà ni wọ́n ojú òní tì wá. So fúláàgì kí n tó wá síbi fúláàgì yẹn ní ọdún 2021 November 10 gbogbo àwa tá a bá ti gbọ́ fídíò kan tí mo ṣe síta láti fi back up ọ̀rọ̀ fúláàgì tá à ń sọ ẹ̀ ọjọ́ tí mo dárúkọ ẹ̀ la lọ ṣe yọ́ǹkà inauguration ìpínlẹ̀ Ògùn ní Kogi November 10 2021 ọjọ́ yẹn gangan ni Ọlọ́run ṣáájú àkókò yẹn Ọlọ́run ti jẹ́ kó di mọ̀ fún àwọn tí ẹgbẹ́ tí àwa wà tá a sì fi ń rin ìrìn àjò yìí Ọlọ́run ti jẹ́ kó di mọ̀ fún wa ṣùgbọ́n lọ́jọ́ tí mo dárúkọ ẹ̀ lọ́lọ́run wá kan ní kanpá fún wa wípé ká ṣe fúláàgì ilẹ̀ Yorùbá tá a fi ń ṣe àyẹ̀kíní yìí ní ìwọ̀n mo ń gba ìyànjú kí n máa fi èdè Gẹ̀ẹ́sì kún mọ́ọ̀ṣì ni mo fẹ́ sọ pé sáìsì bẹ́ẹ̀ kan mo rántí pé ìwọ̀n pé ká ṣe ní ìwọ̀n igun mẹ́rin ilẹ̀ Yorùbá àti ìwọ̀n igun mẹ́rin àgbáláyé so tó túmọ̀ sí 4x4 ní pàtó ní kanpá pé ká fi sí ojú ìṣe ká ṣe bẹ́ẹ̀ ká wà lẹ̀ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá lọ́jọ́ náà lọ́hùn-ún ìbá ọjọ́ yẹn gangan ni ara mẹ́sẹ̀gì tá a gbà lọ́jọ́ yẹn ló fi di pé àfún bàbá wa ní orúkọ tuntun tá à ń pè ní the Lion of the Tribe of Yoruba Land gbogbo àwa tá a bá sì kíyèsí gbogbo akitiyan iṣẹ́ tọ́lọ́run lò wọ́n fún àríkó tó bẹ̀rù jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kò sórúkọ tẹ̀sẹ̀ fún bàbá ìtọ́nà gbé sórí tí ògo Ọlọ́run Olódùmarè ni àdúgbò lọ́wọ́ Ọlọ́run àyà ń bẹ̀ yẹn so látọjọ́ yẹn ló ti wá di bíi ẹrù lórí wa ṣẹ́wọ̀n pé tọ́lọ́run bá fi nǹkan síyàn lọ́kàn a burden an assignment ó ti di pé it's without repentance di dandan lèèyàn gbọ́dọ̀ ṣe ṣùgbọ́n nígbà tá a délé tá a jókòó a rí wípé eléyìí ó lágbára o so làwa rí pé iṣẹ́ yìí mo fi rán yín ni ẹ lọ jẹ fún gbogbo àwọn Yorùbá kásẹ̀ fi sójú ìṣe so látọ̀dún tí mò ń sọ ẹ̀ ló ti wá di ẹrù lọ́wọ́ wa ló ti di pé a gbọ́dọ̀ ṣe kínní yìí báwo la ṣe fẹ́ ṣe àgbèṣirò lé nígbà míì akọ́kọ́ sọ láàrin ara wa iye báyìí mọ̀tá wá rí pé àwọn kọ́ọ̀sì yẹn much now kí wá bí ìrìn àjò yẹn bó ṣe di pé àwa mú ọ̀rọ̀ flag yẹn ló kúkú dún wọn nìyẹn now kí wá sọ pàtàkì flag yìí fún wa I mean even generally now I want to talk about flag generally ẹ má bínú kí n lè sọ èdè Gẹ̀ẹ́sì díẹ̀ níbí ẹ jọ̀ọ́ flag jẹ́ flags are more than just piece of fabric flag ju mò ń sọ generally now that flag kàn ju bí aṣọ lọ ó ju bá ṣe ń fò ó lọ they are powerful it's a symbol of identity a symbol of pride and unity tó so gbogbo wa papọ̀ whether it's a flying flag at home at event at office or for official purpose ta shoes láti máa lò is a very powerful and identity symbol of identity ní ìgbàkúgbà tá a bá ti gbé àṣẹ òmìnira sókè àtúngbé wọ́pálẹ̀ mọ́ a dẹ̀ ti gbélé sókè kò ní wálẹ̀ ọ̀dí tá a bá tó gba nǹkan wa nígbà tán bá ti rí èsẹ̀ sókè ó túmọ̀ sí pa ti gbà padà ó dẹ̀ àwọn tó ń lò náà lórí wa bí ìlú tó ń di ìpínlẹ̀ lónìí sìn tán ti rí èsẹ̀ sókè yẹn ó túmọ̀ sí wọ́n ti gba ìlú wọn padà nìyẹn ó túmọ̀ sí identity wọn nìyẹn so kò ń ṣe nǹkan tí wọ́n fi ń ṣeré kò ń ṣe nǹkan eré rárá so fúláàgì wa tá a fẹ́ gbé tá a fẹ́ mú lókùnkúndùn wọ̀nyí a fẹ́ lò ó láti fi gba nǹkan tó ti gbà lọ́wọ́ wa padà so kò ń ṣe nǹkan táwọn ọmọ máa fi ṣeré ní à ìwé báwa ṣe píṣọ̀rọ̀ fúláàgì nígbà tó bá yá tá a bá gba orílẹ̀-èdè wa tán gan Yorùbá nation system of government wọ́n á mú ní òkùnkúndùn wọ̀n pé
gbogbo òpópónà, gbogbo ọ̀nà, gbogbo ibi iṣẹ́. Tá a bá dijú, Yorùbá nation flag ni. Tá a bá là, Yorùbá nation flag ni. Tọ́tún lósì, Yorùbá nation flag ni. Níwájú lósì, Yorùbá nation flag ni. Ní junction lóko àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So flag is more than piece of fabric. They are powerful symbol of identity, pride, and unity. So we need of peace. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Now, nǹkan tó wá gbé wa dé ìpele tó fi di pé àwọn bàbá wa the Koiki Media and wọ́n gbọ́ nípa assignment project because it's a project. Nígbà tá a bá ń tẹ̀síwájú báyẹn gbogbo àlámọ̀ wọ́n wá wọ́n wò pé nǹkan tí a gbé lọ́wọ́ yìí a gbọ́dọ̀ wá sọ síta kí gbogbo ọmọ Yorùbá gbọ́ torí pé a fẹ́ fi gbà á padà àwọn nǹkan tó ti gbà lọ́wọ́ wa. Now ẹ rí i pé gbogbo wa la fi ń ṣe flag bọ̀ àwọn eléyìí tá a ṣe sílé wà ń bẹ́ẹ̀ tá a fi prepare fún Yorùbá nation mega rally ní 2022 tó fẹ́ wáyé ní December káwọn ará ti bí kó tó di pé wọ́n ṣe bọ́n ṣe lọ yẹn ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run tú wọn fó ní ìpele tá a wá dé tó bá wá lọ́mọ Yorùbá tó sì tún gba irọ́ gbọ́ tí ò dó lórí òtítọ́ tí ò wà in line pẹ̀lú our indefatigable leader pathfinder tí gbogbo àgbáyé mọ̀ pé àwọn náà lead wa ní Yorùbá self-determination yẹn our father Probanjo Akintoye tọ́lẹ̀ tún gbẹ̀yìn ẹ̀ ó kù sí wọn lọ́wọ́ gẹ́gẹ́ bí bàbá wa Láyọ̀mí Kóìkí ṣe máa ń sọ ní gbogbo ìgbà. Yoruba nation has not been officially declared, and the only person that will do that can do that will do that is our father. Tí gbogbo àgbáyé mọ̀ pé yes, this is it. Ọlọ́run á dẹ̀ ràn wá lọ́wọ́. So until then, now àwa nílò flag yìí. Gbogbo eléyìí tá a ti ń tẹ̀tẹ́lẹ̀, gbogbo ẹ̀ ló dáa pátápátá. Ṣùgbọ́n eléyìí gangan àwọn instructions tó fún wa nínú ẹ̀ta fẹ́ tó fi di pé àwa ó fẹ́ mú ìyàtọ̀ díẹ̀ wá bẹ́ẹ̀ ni pé number 1 ẹ bá ń wò lójú screen bàbá wa Kóìkí bẹ́ẹ̀ ẹ rí wípé number 1 4x4 ní size kò dín kò dẹ̀ lé tàbí igun mẹ́rin ilẹ̀ Yorùbá àti igun mẹ́rin àgbáláyé. Kí ni igun mẹ́rin àgbáláyé ní í ṣe pẹ̀lú ẹ̀ ní wípé nígbà tá a bá gba orílẹ̀-èdè Yorùbá tán tá a lo gbogbo ọgbọ́n tán lọ fún wa sáyẹ́ǹsì tó fún wa láti fi gba ilẹ̀ wa padà dẹ̀yìn gbogbo àgbáyé náà làwa máa sọ pé Ọlọ́run orílẹ̀-èdè Yorùbá rọ́bátá tá a wá máa wá sí ilẹ̀ Yorùbá to partner with us, to work with us, not to come and enslave us. Mo dẹ̀ gbàdúrà pé a ní sínú oko ẹrú pọ́n sínú oko ẹrú mi lágbára Ọlọ́run. Àtún ní lẹ́yìn ìgbà tá a bá ti bọ́ lóko ẹrú ọdún pípẹ́ yìí Ọlọ́run tún ní ọwọ́ ara wa ṣera wa àtún ní adarí takò wá sí oko ẹrú mi lágbára Ọlọ́run. Now tẹ́ bá wá wo flag yẹn 4x4 ni. Ìkejì lórí ẹ̀ wọ́n ní ká kọ Yorùbá nation independence sí ní ìsàlẹ̀ àlàáfíà fún ilẹ̀ Yorùbá. Ní ìgbàkúgbà tẹ́ bá ti gbọ́ àlàáfíà ẹ má rò pé bóyá nǹkan àfẹnufètèpè lásán ni ò rárá o. Àlàáfíà ó jẹ́ ohun ìjà wa tí kì í ṣe ti ẹ rárá ṣùgbọ́n tó ní agbára láti wó ibi gbígbà palẹ̀ láti fi gbà á padà ohun tí ọ̀tá ti gbà lọ́wọ́ wa. Tẹ́ bá ní bàbá wa Akíntóyè tán wàásù àlàáfíà lẹ́nu ọjọ́ mẹ́ta kò tí ìkóṣù kan mò ń sọ̀rọ̀ last week àbọ̀sẹ̀ ìṣe ẹ̀sìn ni bàbá wa ṣe Sunday Adéyẹmọ Ìgbòho wọ́n release just a very brief statement from Germany preaching love and peace. Àwọn ohun tá a fi gbà padà nìyẹn. Irinṣẹ́ ni. So nígbà tá a bá sọ pé peace for Yorùbá nation àlàáfíà fún ilẹ̀ Yorùbá àwọn ọ̀tá torí gbà mí àwa tá a jó ní ìka àwọn òtúmọ̀ ogun tá a gbé dání ṣùgbọ́n mo fẹ́ sọ fún yín wípé Sàtánì àtàwọn ọmọ ogun ẹ̀ àwọn gbogbo
gbogbo sọ́rọ́rìtì wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ wọn gan-an mọ ìtumọ̀ àlàáfíà ìdí yẹn tán máa ń kọ́kọ́ nawọ́ àlàáfíà láti fi wá gba nǹkan lọ́wọ́ wa. Wọ́n á dọ́gbọ́ndọ́gbọ́n ìmí lè sọ fún yín pé òun fẹ́ wá kọ́ skul sí ìlú yín. Ọ̀pọ̀lọpọ̀ náà ń ṣe bẹ́ẹ̀. Ìmí ò lè sọ pé owó náà nà sí yín ṣùgbọ́n àwa nímọ̀ pé ṣe náà fẹ́ fi kó wa lẹ́rù gbogbo àwọn nǹkan tó jẹ́ pé àwọn dàsóra ẹ̀ lọ́pàá mi kò ń sọ̀rọ̀ àwọn European country west wọ̀nyẹn àṣẹ gbogbo owó NGO tán náà sí wa láti fi kó wa lẹ́rù ni. But it will sound peacefully but at the end of the day ká tó wí ká tó fọ̀ àti bára wa ló kó ẹrú dúró. Àdúgbò lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ṣì wà níyè. So flag yẹn 4x4 with Yoruba nation independent on 4 and with our logo and then peace for Yoruba ní ìsàlẹ̀. Wọ́n wá sọ fún wa wípé ká lọ máa lẹ̀ mọ́ gbogbo ilẹ̀ Yorùbá pátá. Oko ni o, ọ̀nà ni o, ọ́fíìsì ni o, òpópónà ni o, junction ni o, níbi gbogbo. A gbọ́dọ̀ máa lẹ̀ mọ́. Báwọn èèyàn jí wọ́n kọjá lọ kán rí bẹ́ẹ̀. Òun ni mo ṣe sọ pé kò tẹ̀ tún ṣe nǹkan ìní nìkan tàbí ìsìn nìkan. Nígbà tó bá yá gan tí gbogbo ẹ̀gbin náà fẹ́ẹ́ rí wípé a tún nílò ẹ̀. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ó jẹ́ nǹkan tá a fẹ́ pè sí ẹ̀ lẹ̀. So eléyìí gangan tá a fẹ́ ṣiṣẹ́ lé lórí ọ̀pọ̀lọpọ̀ ló ti wà ńlẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ. Ṣùgbọ́n eléyìí tá a fẹ́ ṣiṣẹ́ lórí ni wípé lórí àti design already kódà àwọn èèyàn wa tó ń gbọ́ mi báyìí wọ́n á mọ̀ pé a ti fún oníkálukú wa níṣẹ́ ṣe pé individually ìwọ fúnra ẹ̀ gan lè lọ ṣe bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ mo ti fowó ara mi ṣe méjì náà mo fi ṣe ẹyọ kan then ibi tí mo lọ ẹnìkan ó ṣe kan ó dẹ̀ fún mi lọ́fẹ̀ẹ́ ó jẹ́ méjì tí mo ní sínú ilé mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀ yàtọ̀ fáwọn eléyìí tí mo ti ní sílé tẹ́lẹ̀ specifically àti sọ́fíìsì ni specifically 4x4 with Yoruba nation independent on 4 and Yoruba nation àlàáfíà fún orílẹ̀-èdè Yorùbá nísàlẹ̀. Now nǹkan díẹ̀ tó fi yàtọ̀ nìyẹn. So ṣùgbọ́n nípa orí ọ̀fẹ́ Ọlọ́run nígbà tí a wá rí pé a nílò ìrànlọ́wọ́ láti fìdí ẹ̀kẹ́ ní ìkalẹ̀ torí mo mọ̀ pé ara àwọn ìbéèrè táìpẹ́ jọyọ ni pé nígbà wo la fẹ́ bẹ̀rẹ̀ sí ní lò ó ṣùgbọ́n àkọ́kọ́ fẹ́ ṣe kalẹ̀ àdẹ̀ ní much time nítorí pé bí olè lóru ni kódà ṣe ni ó ń ṣe bí ìpè kíkì ní ìsìn wàhálẹ̀ torí àmọ̀ pé bóyá kílẹ̀ tó mọ́ lọ́la bàbá wa lè sọ pé ó ti yá mo dẹ̀ gbàgbọ́ pé a ti ready láti ẹ̀sìsì kúrò ní contraction yìí no going back. So nípa orí ọ̀fẹ́ Ọlọ́run ṣùgbọ́n òrùkùn tó ń ràn yóò sì tó aṣọ sá ó tó aṣọ gbẹ a máa ṣe níwọ̀n fúngbà tí gbogbo wa bá ti pa ọwọ́ pọ̀ láàrin ìṣẹ́jú àyànfẹ́ àríṣe. So ohun àkọ́kọ́ ni wípé oníkálukú wa ní ìtawà a lè máa ṣe ṣùgbọ́n nígbà tí mo discuss ọ̀rọ̀ flag pẹ̀lú deputy YSL ní Dasora yẹn bàbá wa MK Ẹmọ̀lá wọ́n bi wá léèrè pé ní amẹ́ríkà quantity kò la fẹ́ àwa ní project wa báwa ṣe wò tẹ́lẹ̀ ni pé ó tẹ̀ wá kéré jù ká ṣe wá 1,000 fún state kọ̀ọ̀kan with that size àwa jọ ń ṣe ìṣirò àwọn wá ní pé ká fi ṣe 500 each state nígbà tí àwa jọ dádúró bẹ́ẹ̀ ṣùgbọ́n owó náà ni o nígbà tá a ṣe ìṣirò ẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí èmi àti wọ́n jọ sọ̀rọ̀ tán àwọn bàbá wa bẹ̀ wá iṣẹ́ kan so ìgbà tá a wá lọ fún wọn létí iṣẹ́ yẹn ọ̀rọ̀ wa mú ọ̀rọ̀ wá a wá sọ ọ̀rọ̀ débi ọ̀rọ̀ láti ẹ̀ pé nǹkan báyìí máa ní Ọlọ́run Olódùmarè ta wá lólobó sí àìdí àbáyìí máa ń lọ Ọlọ́run Olódùmarè ta wá lólobó sí pé ká gbé ìgbésẹ̀ báyìí ká make sure pé àsíá Yorùbá nation ká kọ Yorùbá nation independence pẹ̀lú àlàáfíà fún orílẹ̀-èdè Yorùbá ká tẹ̀ máa so bàbá wa wọ́n wá nínú ọ̀rọ̀ ni bàbá àti wa sọ pé 500 yẹn náà nítorí àwọn other commitment wa tó dẹ̀ jẹ́ pé gbogbo àì náà tá à ń ṣiṣẹ́ àtàpátá dìde ni pé ẹ jẹ́ ká gé sí 200 each fún state lójú ẹsẹ̀ láti sọ pé kò rí ó dà bẹ́ẹ̀ sà even though bá ṣe ń sọ̀rọ̀ yìí gan tá a bá tún ní rí bí èkó pọ̀ jù àbí tá a bá tún rí bẹ́ẹ̀ nídàkejì a sì tún lè bí ìṣẹ̀ dáhùn based on
jẹ ọlọ́run lógún jù òun ni ìgbọ́ràn wa. So at the one word of opinion, either at that 500 or as you might be set down. So sí 200 tí bàbá wa sọ. Tó dẹ̀ jẹ́ pé tí n bá ní 200 yẹn tí n bá mẹ́nu bá ń sìn gbogbo àná là á gbọ́ bó ṣe rí. So ṣùgbọ́n àwa ti lọ ṣe research wa. Ohun kan tá a wá ṣe research lé lórí díẹ̀ ni pé àkọ́kọ́ ṣe rí 4x4 yẹn ó tóbi díẹ̀ kò tóbi jù kò dẹ̀ kéré jù ṣùgbọ́n ní ìta wà ẹ́ kẹ́sẹ̀ tó rí kò wọ́pọ̀ kẹ́ tó rí machine ẹ̀ ó tún náà ó wà ó ṣùgbọ́n ẹ̀ dé àwọn ibìkan ká máa forúkọ gbogbo ẹ̀yẹn láti rí ẹ̀ dé àwọn ibìkan so a dẹ̀ gbé ìgbésẹ̀ lórí ẹ̀ so ńgbà tá a dé bẹ́ẹ̀ àwádìí pé nígbà tó ń fún wa ní france àwádìí púpọ̀ àwádìí ìsáì lọ́kàn ara wa pé nǹkan tá a máa ṣe ni pé 4x4 yìí à á ṣe sí flex ẹlòmíì tí ó bá gẹ́ẹ̀dì flex ẹ̀ bánà à á ṣe sí 4x4 yẹn ìyẹn a lè rí yẹn ṣe ní wọ́ọ́rọ́wọ́ pẹ̀lú 4x4 yẹn àwa lọ máa ta káàkiri nígbà tákòókò bá tó ta fẹ́ ta so àwa decide pé 4x irú 200 tí bàbá wa sọ yẹn wọ́n mú àbá ìwà fún wa yẹn pé ká ṣe bẹ́ẹ̀ àwa ṣe 4x4 yẹn ní flex yẹn ní 150 fún state kọ̀ọ̀kan 150 fún state kọ̀ọ̀kan then 50 orí ẹ̀ tó yẹ kó pé bíi pé 200 fún each torí 200 tó ń sọ fún ẹ̀ that is 10 ó jẹ́ 1000 bí bàbá ṣe sọ náà nìyẹn bàbá wa ní 200 is okay that is 200 times 10 which is 2000 sorry àbí bẹ́ẹ̀ kọ́ so a fún wa ní ẹgbẹ́ fún mi ní so a fún wa ní iye tí 200 yẹn times 10 as a 10 state ṣáàgbàgbé ẹjọ́ ẹ má jẹ́ bá ṣe ń lọ yìí ẹ má jà fi orílẹ̀-èdè wa kankan sílẹ̀ o Yorùbá ló ní Kwara o wọ́n kàn ti dàbí kan àwọn kan ti dà nígbà tó bá yá gbogbo ibi tán gbà lọ́wọ́ wa tó jẹ́ tiwa lọ́lọ́run Olódùmarè àpadà fún wa so bàbá wa dẹ̀ sọ fún wa pé kájẹ́ kó jẹ́ 200 times 10 so bá ṣe kọ́ mọ́ wìgá fi gọ̀ nìyẹn ṣùgbọ́n àwa padà rò pé ká reduce ẹ̀ sí 150 then 50 orí ẹ̀ ká fi ṣe sí aṣọ tàṣọ yẹn àwa reduce size yẹn nítorí pé wọn nígbà tá lọ béèrè lánàá mo rin ìrìn kan tó ní agbára ló yẹ kí mítìnyìn kó ti wáyé bóyá ní ìjẹta àbáná kó tó di pa fi sẹ́ni so nígbà tá a débi tá a fi tán direct wa from one place to the other eventually we got a place where we can start lè ṣe ní òòṣà ẹ jẹ́ kí n pe bẹ̀bẹ̀ yẹn ibẹ̀ yẹn wọ́n pè ní kíní kan òòṣà ìyẹn fìyẹn lẹ̀ so ń gbà tá a débẹ̀ àwọn enough company ló lè ṣe ṣùgbọ́n wọ́n sọ fún wa pé ẹyọ kan sí 11,000 yeah so ẹyọ kan 11,000 nígbà tá a wá jókòó tá a ṣírò pé ok 200 times báyìí iye tá fún wa times owó tán dárúkọ àwa ní no ẹ má wọrí ibẹ̀ láti wá padà jókòó làwọn sọ pé ok nǹkan tá a máa ṣe ni pé number one ṣe flex 4x4 ìyẹn owó yẹn mọ níwọ̀nba is just 4,000 àṣẹ yẹn àdẹ́jọ́ 150 fún state kọ̀ọ̀kan pẹ̀lú àwọn táàjọ ṣiṣẹ́ yẹn àtàkàkiri ìyẹn dúró bẹ́ẹ̀ then tí aṣọ yẹn àwa reduce ẹ̀ sí normal size tí gbogbo wa bá lọ Google pé kí ni normal size ti flag generally all over the world is always 3x5 tàbí ní gúngùn 5 then ní gígùn 3x5 bó ṣe máa ń rí nìyẹn wọ́n tún lè reduce because bí ní ẹ̀bá ṣe àìsàn olówó ẹ̀ àti àìsàn so láti wá sí ìdáta nígbà táwa gbẹ́jọ àrùbọ̀ tọ́lọ̀ bá fúnyàn náà ní assignment á tún fúnyàn ní ọgbọ́n bó ṣe máa ṣe àdéhùn ìdílé nígbà tá a bá máa fi wá àwa rí pé àdìsóbé nǹkan tọ́lọ̀ ló fẹ́ ká ṣe so a ti rí flex yẹn 4x4 yẹn a ti rí àṣìfù bẹ́ẹ̀ yẹn bọ̀ níta aṣọ àtorí pé ìnáwó pọ̀ níwájú wa
tẹ́lifí kálukú wa bá jókòó tó bá ṣe ìṣirò yẹn á mọ̀ pé tá a bá ní ká ṣe 1,500 is money but meanwhile kò ń ṣe pé ọmọ Yorùbá ò tó bẹ́ẹ̀ àjù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ṣé gbogbo àwọn tí wọ́n lè kánná yẹn náà dá ṣètò yìí ẹ wo bí gbogbo wa ṣe ń gbìyànjú. ibùgbé ní ìtàn sọ sí ẹlòmíì nǹkan míì ló ń rò sí ìkọ́ gbogbo àwọn ìpèníjà tá a ti rí tẹ́lẹ̀ ṣùgbọ́n ṣé àwa torí gbogbo nǹkan tó ní kálukú ti ẹ̀kántà ẹjọ́ gbogbo ohun tá a ti ṣe kò sí àṣedànù nínú ẹ̀ àáfi ráàánú gbà ní ojú òní sì wá ṣùgbọ́n eléyìí ó wá dandan fún wa láti rí wípé àmúní òkúkúdúnwọ̀n àṣe Ọlọ́run Olódùmarè á dẹ̀ fún wa ṣe so ó jẹ́ ohun tí a bá wa sọ láti rí pé a gbé ìgbésẹ̀ lé lórí ká dẹ̀ ṣe mo ti sọ lẹ́ẹ̀kan pé gbogbo fúláàgì tá à ń ṣe pátá gbogbo ẹ̀ ló dáa ṣùgbọ́n ìyàtọ̀ tó wà láàrin eléyìí ni wípé a fi Yorùbá Nation Independence sí lórí àti àlàáfíà fún orílẹ̀-èdè Yorùbá pẹ̀lú lógo wa ìkejì ó gbọ́dọ̀ jẹ́ 4x4 ìyẹn orígun mẹ́rin ilẹ̀ Yorùbá àti ti àgbáláyé 4x4 so ṣùgbọ́n nípa orí ọ̀fẹ́ Ọlọ́run nílé wọ́n títí ta propose yẹn táwọn bàbá wa tí bàbá wa gbégbé nìkan yẹn because the money is much in fact kò sẹ́bẹ̀ tá a bẹ̀ pé ìjọ lè dín wa nínú 11,000 yẹn wọ́n ní kò dín wọ́n ní gbogbo nǹkan tó ti wọ́n which is true lóòótọ́ so láàbọ̀ àwò pé nǹkan tá a máa ṣe ni pé flẹ́ẹ̀tì alábọ́dé yẹn ó ṣe já alábọ́dé yẹn náà owó ni o so à á ṣe yẹn ní ìwọ̀nba láti fi kákàkiri dẹ́ eléyìí tí ìwọ̀nba yẹn à á ṣe nọ́mà aláṣọ ní ìwọ̀nba so bá a bá ṣe rí sọ́pọ́ọ̀tì yẹn sí à á ṣe kọ́ọ̀tì ẹ̀ ìwọ̀nba nǹkan náà níbi tọ́wọ́ ikú mọ́ á fi yúnra mọ́ ọ̀tọ̀ náà á ti rí i pé a ṣe ìwọ̀n tá a lè ṣe lẹ́yìn yòókù àwọn àbàwà ṣe bọ̀ mo mọ̀ pé a tó bẹ̀ àjù bẹ́ẹ̀ lọ tí gbogbo wa bá dá sí nǹkan yìí mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ wípé nípa orí ọ̀fẹ́ Ọlọ́run ẹ mọ̀ pé bàbá wa Ọláyọmí Kóìkì kò sí lẹ́yìn ìwà ìbàjẹ́ náà bá dẹ̀ mọ àwa náà níjẹ́ gbà wá láàyè pé ká wá sọ̀rọ̀ nǹkan báyìí a dẹ̀ wá ń bẹ gbogbo ọmọ Yorùbá náà ẹni tó bá fẹ́ ká sẹ́ǹdì PDF kìíní ìsóhun àwa ti design already ó yẹ fẹ́ ká sẹ́ǹdì PDF fún yín tàbí kó red draw torí nígbà míì àwọn ọ̀tẹ́ bá débi tẹ́ fẹ́ ṣe wọ́n máa ń prefer kó red draw yẹn but it's either PDF kó red draw tìfẹ́ẹ̀kì yẹn nìkan náà ní rí lò dáadáa so a lè sẹ́ǹdì ẹ̀ sí yín kẹ́yìn gan kẹ́ print ẹ̀ ẹni tí ò bá dẹ̀ lè ṣe ó jọ ọ́ ó sọ ọ́ tiwa ká lè rí kíní ṣe lógún lọ́gbọ̀n níbi àṣedárúkọ rẹ̀ ojú òní tì wá gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa àsíá ó jẹ́ òun ṣe nǹkan aṣọ lásán o it's more than just piece of fabric o they are powerful symbol of identity pride and unity òun ló so wá pọ̀ adẹ̀fẹ́ fi gba ilẹ̀ Yorùbá wa padà ní there is power agbára ń bẹ nínú nǹkan print nǹkan báyìí tó ń fi nǹkan lẹ̀ nǹkan kọ nǹkan so àwa fẹ́ lò inú mi dẹ́dùn gbà tá a sọ fún àwọn bàbá wa darí wa in fact bàbá wa prof emeritus very in fact a ní bàbá kan ní bàbá tó mọ iyì ọmọ nígbàkúgbà tẹ́ bá mú àbá tó dáa bàbá have a very quick understanding about what we are saying and say oh this is very powerful this is a great assignment so for putting this together very good but nǹkan tá a máa ṣe ni pé àárí ìdífi nọ́mbà tá a fẹ́ lò lórí àwọn other commitment so gbogbo wa pátá àkíwa ojú òní tì wá àdédé lè rí Yorùbá Nation no going back lọ́nà méjì no matter what anybody does àyè má tẹ̀jẹ̀ ká gbàgbé wípé Yorùbá Nation the official one through our individual leader wọn àná ṣẹ̀sí wa ohun tá à ń bẹ̀rù ó dìgbà tá a bá jáde ká tó mọ̀ fún bẹ̀rù wa meanwhile gbogbo àwa tá a ti ń bá rìn àjò yìí ń bọ̀ ẹ rí i pé bàbá wa Akíntóyè àti ṣe Sunday Ìgbòho bàbá wa ti Dákẹ́ Ọlọ́jà àwọn jíjà tó jẹ́ pé Ọlọ́run kó papọ̀ láti tukọ̀ ìrìn àjò ẹ rí wọ́n sì wá darí rí lóòótọ́ tá a bá lọ sí ní gbogbo gbà tá à ń ṣe àwọn rálì yẹn gbà yẹn
ẹni tó máa sọ wípé there is a kind of very big casualty ó máa wọ́pọ̀ torí ọlọ́run ń pa ìrìn àjò yẹn mọ́ à ń lọ à ń bọ̀ ọlọ́run ń pa wá mọ́ nítorí pé the spirit is connected, it was so united torí àwọn bàbá tó ń darí wa ìṣọ́ lọ́dọ̀ ń gbé dìde ọ̀ǹtí táwọn ará bí pé tán wá pìrìsẹ́ǹtì ara wọn bí àlàáfíà bí áńgẹ́lì láti gbọ́ pé bàbá dẹ̀wọ́ gbà ó yá àjọṣe báyìí náà la ṣe máa ṣe tá a máa délẹ̀ lérí gbogbo àwọn táwọn bá rẹ̀ gbé bọ̀ ẹ rántí ní 2019 2020 bá mi lè ṣe bàbá dìídì kọ́ wa ṣe ìyàwó ṣe sẹ́mínà tí bàbá ti sọ fún wa pé ìrìn àjò yìí o ẹ má ju àwọn obìnrin sẹ́yìn o tó bá ṣe ń dé gbogbo wọn so nígbà tárákùnrin yìí dé lẹ́kùn láyé gbòógè tó pìrìsẹ́ǹtì ara ẹ̀ gẹ́gẹ́ bí nǹkan mi gẹ́gẹ́ bí ọlọ́run gan-an tẹ́lómi ò bá fẹ́ ní sọ pé kí ni mò ń sọ so kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní láì mọ̀ pé ṣe náà fẹ́ da ara wọn ní ìrìn àjò rú Yorùbá nation jẹ́ ohun tí ọlọ́run ti ṣe ṣùgbọ́n ọlọ́run gba àwọn nǹkan wọ̀nyí láàyè láti lè mọ ibi táwa kan máa dúró sí torí gẹ́gẹ́ bá ṣe ṣe ń sọ̀rọ̀ ẹlòmíì orí iyèméjì ló sì wà ó sì ń dá òtún ni kò tí ì mọ adarí tó yẹ kó tẹ̀lé ẹlòmíì ṣe náà ń ba gbogbo nǹkan tó ń ṣe jẹ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ ojú òní tí wà so afẹ́rẹ́ ní arọ̀ yìí pé ká pọ̀ wọ́pọ̀ bá a ṣe ń ṣe lé ìdọ́tun lọ́sì ọlọ́run olódùmarè á máa pèsè fún wa so nǹkan tá a fẹ́ fi fúláàgì ṣe ni wípé a fẹ́ ta káàkiri ìwọ̀n pátá bá ti rí àṣìb náà la máa bá gbogbo ẹ̀dẹ̀ lẹ́ máa rí ojú òní tí wà ẹ ṣe púpọ̀ ní báyìí a fẹ́ fi ètò ilé bàbá wa atọ́kùn afẹ́fi lé wọn lọ́wọ́ láti pé àyè wà fún ìbéèrè tàbí àfikún tàbí àyọkúrò ẹ ṣé púpọ̀ bàbá wa Koiki àkíyín iléeṣẹ́ yóò ní jóná adúpẹ́ fún orí ọ̀fẹ́ tẹ́ fún wa tàbí wà ń bí ní àṣálẹ̀ ẹ ṣé púpọ̀. tó mo kí bàbá wa EO Agboola secretary Yonkan tí ó jẹ́ ìkànnà àwọn Yoruba Nation Christian Association. Mo kọ́kọ́ dúpẹ́ pé aláǹfààní àti tí ó ra yín bá sọ̀rọ̀ torí gbogbo wa náà la busy project olúkálukú gbé dání ọ̀tọ̀ọ̀tọ̀. Mo dẹ̀ dúpẹ́ fún èyí tí ẹ̀yin náà ń bá lọ lọ́wọ́lọ́wọ́ nísìnyí. Nígbà tẹ́ ń sọ̀rọ̀ lọ mo mọ̀ pé ẹni tó bá ní òun mọ tó ń pè ní flag fáǹfààní àwọn èèyàn wa tí wọ́n bá ní àwọn tẹ̀mọ́ flag lóòótọ́ kò sílùú táwà tí kò ń sí flag tàbá ní flag this is similar to what we can call flag I don't know what size this one is lára àwọn tí production ẹ̀ ti lọ ní some time ago. Flag tí à ń sọ̀rọ̀ lé lórí ṣé project fún ọ̀dọ̀ yín nìkan ni àbí nígbàtá ní ọ̀pọ̀lọpọ̀ group tó wà tó jẹ́ pé àwọn tó support Yorùbá Nation kí ni instruction àbí kí ni ìgbìyànjú tẹ́ ń ṣe pẹ̀lú àwọn iṣẹ́ wo lẹ́ ń ṣe pẹ̀lú àwọn groups láti lè ràn yín lọ́wọ́ nítorí pé nínú groups kọ̀ọ̀kan a ní ọ̀pọ̀lọpọ̀ àwọn oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bí a bá ní à ń wá 1000 mo mọ̀ pé tí wọ́n bá jẹ́ pé àwọn admin group kọ̀ọ̀kan bá ń tètè sọ̀rọ̀ lé lórí èyí tí a fi máa sọ pé ó máa bọ́ sí ọ̀dọ̀ tiyín nìkan ẹ lè mọ group tó wà ní Kwara torí mo bá Ìlọrin sọ̀rọ̀ láàárọ̀ yìí ẹnìkan ta connect pẹ̀lú àwọn kan tọlọba ẹ̀kan aláwọn èèyàn ní Ọ̀ṣun alẹ́kìtì alóńdó many different groups ló wà ní gbogbo ilẹ̀ Yorùbá títí dé Lagos State kí ni àjọṣepọ̀ ẹ̀yin àtàwọn groups yẹn láti lè fún wọn ní template àti pé láti lè mandate wọn pé láti inú group yìí o ẹ produce number by tẹ bá produce number by ó ti dínkù lára ìtẹ̀yìn fi ṣe nítorí pé state tẹ̀tí fẹ́ lò náà mo mọ̀ pé each of the state náà láti fẹ́ lo gbogbo àwọn ibi tẹ̀ ń sọ̀rọ̀ lé lórí kí ni arrangement tẹ̀ ti ṣe pẹ̀lú àwọn
groups yìí àbí ẹ̀ tí gbégbèsè yẹn. ẹ ṣeun sà fún ti àwọn gúrùpù yẹn àìtí dìídì pé àwọn olórí gúrùpù kọ̀ọ̀kan ká sọ fún wọn nítorí pé àkọ́kọ́ fẹ́ ìgbésẹ̀ àkọ́kọ́ ni pé ní struggle pàápàá jùlọ àwa tá a máa leader wa tẹ́ bá ti lọ present gangan fún wa fún wọn the next ni pé wọ́n á ní ṣé bàbá wa bàbá wa prof ṣé wọ́n wà wíẹ̀ ṣé làdálàdà ṣé bàbá àwọn kan ṣé bàbá wa Ìgbòho wà wíẹ̀ ṣé bàbá ìdí nìyẹn tá a ṣe kọ́kọ́ mú láti bi pé àkọ́kọ́ pé ṣẹ̀mọ̀ pé bàbá wa ó tilẹ̀ jẹ́ pé ní ìgbàkúùgbà wọ́n rẹ́dí àti bẹ́ẹ̀ gbéyàn dọ́dọ̀ wọn rẹ́dí láti àtẹ́ǹdì sí wa ṣùgbọ́n àwa la mọ̀ wípé a gbọ́dọ̀ fún wọn ní oore ọ̀fẹ́ láti máa rẹ́ẹ̀sì dáadáa so bàbá dẹ̀ ti fún wa ní structures tó jẹ́ pé tó bá ní nǹkan tó yẹ ká kọ́kọ́ tá à ń hùwà bíi pé kó jáwọn ní ká sọ fún àhà ó dàbí ìgbà tí bẹ́ẹ̀ni náà ṣe jẹ́ agbẹnusọ bàbá wa ṣe Sunday Ìgbòho sìn kẹ́nìkan wá rí yín sìn kó lóun tí ì rí Ìgbòho kí ló tún wá àbà téèyàn bá ti rí yín ó ti rí Ìgbòho as Chief Sunday Ìgbòho mouthpiece spokesperson that's all so ohun àkọ́kọ́ ni pé àríṣà sí deputy bàbá tó a bá wọn sọ òun náà mo sọ bẹ́ẹ̀ kan kó tó di bá wa ní àǹfààní ọ̀rọ̀ kan wọ́n fẹ́ wá ń ṣẹ́ka lọ jíṣẹ́ ọ̀rọ̀ wa débi ọ̀rọ̀ alóore ọ̀fẹ́ yẹn àtọ̀rọ̀ yẹn bàbá tún wá sáyìn sí wọ́n wá ní òkè pé 500 yẹn ó lè pọ̀ jù torí àwọn commitment wa ẹja fi ṣe 200 orí ibẹ̀ yẹn láwa so kó tó di pé a ní àǹfààní náà láti bá yín sọ̀rọ̀ torí pé a mọ ipò tẹ́ wà nínú ìrìn àjò yìí tọ́lọ́run dẹ̀ wá tó jẹ́ pé oore ọ̀fẹ́ irú ìpàdé ìkó wáyé so the next thing ni wípé after this now àwa meet wọn for ṣáájú àkókò yìí nítorí pé kò ń ṣe nǹkan wá kò ń ṣe pé bóyá ọ̀rọ̀ bóyá yọkà náà gbogbo Yorùbá ní pátá ìfá ṣáájú àkókò yìí a ti ṣe bínòtì kan tábẹ gbogbo ọmọ Yorùbá tá jẹ́ kó dúró kan pé nǹkan báyìí ni a fẹ́ ṣe asẹ́ǹdì ẹ̀ káàkiri àwọn èèyàn lè jẹ́rìí sí bá ṣe sọ̀rọ̀ ẹ̀ asẹ́ǹdì pdf ẹ̀ jáde asẹ́ǹdì kórẹ́dọ̀ ẹ̀ jáde which is the template pé tó kò ń ṣe pé bóyá limit bọ́ká mọ̀ pẹ́lú mi tán báyìí gbọ́ lọ́dọ̀ yín lórí prógámù yín báyìí tàbí kí bàbá wa wá sọ̀rọ̀ tàbí níbẹ̀ kọ bí ara sí ẹlòmíì nǹkan tó yẹ kán rán níran ṣe náà máa lé òjìjí káàkiri ṣùgbọ́n gbàtà bá jọ pẹnu pọ́sàn sí oníkàlùkù wá lè mọ̀ kò jẹ́ dandan kó já wa ṣùgbọ́n níbi tó ní kálukú gan wà wọ́n lè ṣe ẹ̀fà nígbà táwọn ṣe ló dàbí pé kọjá òun ni mo sọ lẹ́ẹ̀kan jẹ́ ṣùgbọ́n òun ṣe nǹkan téèyàn kan lè dá ṣe ẹ̀fà project yẹn bó ṣe rí yẹn project Yorùbá Nation System of Government ni èèyàn tó bá lọ wo gbogbo kọ́ọ̀sì gílẹ̀ pé ókè o ẹgbẹ́ tí gbogbo òpópónà ilẹ̀ Yorùbá lẹ́kọ̀ọ́ ṣé 1000 street ló wà ní Lagos State nìkan ni ṣé 1000 street ló wà ní Ìbàdàn nìkan so ká máa picture project yẹn bẹ́yẹ but tí àwọn leader bá mú lóògùn náà pé kó ní ká dùkú ṣe èyí fáàtì ìgbókó tó gbọ́dọ̀ jẹ́ ìwúrí fún gbogbo ọmọ Yorùbá ni ṣèbó ni mo sọ ń sìn ọ̀nà mẹ́ta ni àkọ́kọ́ nínú ilé mi ìkejì ní ọ́fíìsì yọ́ǹkà tèmi wà nọ́mbà 3 ní ọ́fíìsì chọ́ọ̀chì tí mo wà I have the banner there so oríṣi ìpele mẹ́ta lèmi gan ní bánà ẹ̀sìn tí mo ṣe làdá oníkálukú lè ṣe oníkálukú but àwọn kan ń pè wá pé ṣàbá wọn ṣe ìbọ̀pù yẹn torí pé a ti negotiate pẹ̀lú àwọn tó jẹ́ kí wọ́n lè ṣe tó jẹ́ pé àní ní challenges ìyẹn nìkan ni so nípa orí ọ̀pọ̀ Ọlọ́run pẹ̀lú bẹ́ẹ̀ ṣe tún bá wa sọ̀rọ̀ nísìn pẹ̀lú nǹkan tí bẹ́ẹ̀ bá ti tún bá wa sọ sí gbogbo ọmọ Yorùbá ń gbọ́ ọkùnrin mọ̀ pé yes this is what to do this is what need to do so even gan pdf àkórẹ́dọ̀ which is the template tó bá jẹ́ ó fún ìwà lè sọ bóyá kò pdf mo mọ̀ kó ṣe share definition so níbi táwọn èèyàn wá wà nílùú òyìnbó oníkálukú lè ṣe ń bẹ̀ ṣùgbọ́n àwọn tó bá lè dé nítorí mostly ṣe ló dàbí ìgbà tó torí nǹkan tá a fẹ́ lò fún nílé so oníkálukú lè ṣe support and then we will do so nípa oore ọ̀fẹ́ Ọlọ́run ìbáṣepọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe tún béèrè gbogbo àwọn ẹgbẹ́ ilẹ̀ Yorùbá pátápátá náà lè jẹ́rìí sí kò sí yọ́ọ̀kà ń ṣe
kí ló ń pè no range is not a no range organization so nípa gbogbo orí ọ̀fẹ́ ọlọ́run apá gbogbo ọmọ Yorùbá ìrìn gá àfẹni tó bá yọra ìkúrò so kò sí lẹ́yìn yọ̀ǹkà ń sìn ó tiẹ̀ nígbà kan táwọn kan wá fi wá léèrè wọ́n ní kí la rí sí ysdf kíní kankan ẹgbẹ́ tó ń lídìí yóò dáàbì ẹ̀fà àwa là ń sọ fún un pé ysdf is the government of Yorùbá nation in picture yeah so àwọn náà túbọ̀ ìrìn àjò yìí tó bá lẹ́ni tó wà ń bẹ̀ tó fẹ́ ṣe nǹkan tó dáa ní pé there is a place of replacement ṣùgbọ́n ysdf gangan ló ń rìn ló àwa ọlọ́run wá ń gbé àwa dìde láti lọ fún wọn lọ́wọ́ yes so this is how we are telling so aṣọ fáwọn èèyàn wa ń gbà yẹn ó yá lẹ́yìn ẹgbẹ́ tẹ even àtúnṣe ọmọ pé kò sẹ́ni tó tiẹ̀ fẹ́ ṣe nǹkan tó wù ú tá a fẹ́ dè mọ́lẹ̀ that is freedom of speech freedom of movement not to talk of pé bóyá èèyàn gbogbo wa we are ysdf gbogbo wa wá sá so gbogbo ẹgbẹ́ kò sẹ́gbẹ́ yàtọ̀ fẹ́ gbẹ́ tó bá ti jẹ́ gbẹ́ irọ́ tó jẹ́ pé ẹgbẹ́ àlùmọ̀ṣà tó jẹ́ pé ẹgbẹ́ tọ́tọ̀ fi ń parọ́ lóríṣiríṣi bẹ́ẹ̀ we don't do that but ní ti ẹgbẹ́ ilẹ̀ Yorùbá bí mo ṣe wá ìfẹ́ lódùn gan lè mí so gbogbo wọn ìbáratá là máa jẹ́ kó di mímọ̀ fún wọn pé nǹkan tó wà ńlẹ̀ yìí gbogbo wa la fi ń ṣe flag ṣùgbọ́n ìyàtọ̀ tó wà ńbẹ̀ díẹ̀ ni wípé 4x4 kó lè wà uniform. ẹ ṣeun so that bó ẹ ṣeun bàbá wa so that ó lè wà uniform kó oníkálukú lè ṣe é níbi tó wá wà ohun táwọn èèyàn bá kàn wá sọ pé ẹ̀yin tí ẹ mú iní wá torí ń gbà mí àwọn èèyàn máa ń rí bẹ́ẹ̀ pé ẹ̀yin tẹ́ ẹ bá wa sọ̀rọ̀ yìí kí ni ìgbésẹ̀ yìí àwọn ìgbésẹ̀ táwọn èèyàn lè béèrè báwo la ṣe fẹ́ ṣe gbogbo ẹ̀ ni ó wà nílẹ̀ ṣùgbọ́n kò sẹ́ni tí ó lè ṣe lọ́kàn wá jẹ́ pé ń gbà mí àwọn èèyàn wa ní bí àpẹẹrẹ ní àwọn ìpínlẹ̀ tó kù ọ̀pọ̀lọpọ̀ wọn tá a bá ti fẹ́ ṣe nǹkan báyìí because this is not the first time wọ́n máa ń sọ fún wa pé ká ṣe ní ìpínlẹ̀ táwa wà torí ní ìpínlẹ̀ táwa wà yẹn òun tún ẹ̀mí ìfẹ́ máa dárúkọ. ó ti yé mi ẹ jẹ́ ká fìbẹ̀rẹ̀ sílẹ̀ ó ti yé mi. ẹ jẹ́ ti bá sọ ní ìsà ẹ wo orú ibi tí ẹ wo orú kìíní tá a fẹ́ ṣe ẹ̀ ń sìn ó tó di pé a rí ibi company tó lè ṣe sáìtẹ̀ ní ìpínlẹ̀ táwa ẹ̀ tá a fi rìn ó túmọ̀ sí pé bẹ́ẹ̀ bá máa dé àwọn ìpínlẹ̀ míì ọlọ́run jẹ́ dán rí rárá ni ẹ ṣe tà. lákọ̀ọ́kọ́ kò ń ṣe pé àmọ́ ẹni tó ń sọ̀rọ̀ mo máa ń sọ fún gbogbo wa pé many different committees ni ó ń operate níjọ́ Sunday a gbé finance wá láti wá bá wa sọ̀rọ̀ lénìí ìtagbé wa òun ni nípa àsíá ilẹ̀ Yorùbá ní ti máa fi kún tí bàbá wa ti ń bá wa sọ látẹ̀kan it has become mandatory fún gbogbo wa àtẹni tí ó ń gbọ́ wa nísìn àtẹni tó máa tún ọ́díò yìí àbí fídíò yìí àbí broadcast yìí tún gbọ́ in tí ọ̀rọ̀ yìí fi wá sórí bíbá a sì lọ náà sọ́dọ̀ wọn ìyá wa tí wọ́n wà lórí world media ọmọ àdọ́dọ̀ wọn náà mo fẹ́ kí a rí ìgbàkígbà tá a bá jáde tí a gbé ọ̀rọ̀ wá síwájú wa ká máa dáútẹ̀ 5 years láti fi wà nínú movement àwọn kan ti ní àwọn àsíá kan lọ́wọ́ tí a ti ṣe sẹ́yìn kódà àwọn èèyàn pè wá wọ́n fi wọ́n wá pé bíbá láwọn fi tí wọ́n sí táwọn máa lò ó but going forward fáni tí ó sì fẹ́ ṣe àbẹni tí ó ti ṣe tẹ́lẹ̀ tó fẹ́ ṣe míì wọ́n ní 4x4 òun ni kí gbogbo wa ká try láti lò ó ti wà lórí PDF àti CorelDRAW kí ni ẹ̀mí ni pé fún ẹni tó bá request ẹ̀ à send ẹ̀ sí wọn màá dẹ̀ instruct àwọn team tiwa látọ̀dọ̀ tiwa pé within the next couple of days wọ́n gbọ́dọ̀ máa post ẹ̀ sórí àwọn platforms wa tí àwọn èèyàn wa wà nínú ẹ̀ bẹ́ẹ̀ náà bá ti wá rí ẹ̀ bá move ẹ̀ sí the next platform
so that kó jẹ́ pé n tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tí wọ́n láǹfààní láti gbọ́ broadcast wá lè rí that PDF. Ibi tí mo wá sọ̀rọ̀ lọ nísìnyí pé àwọn tó bá wá ní wọ́n fẹ́ ṣe bulk àbọ̀ fẹ́ ṣe nǹkan kan ní kí bàbá wa tí wọ́n bá release number wọn nísìn bíi for whatever reason ọ̀tọ́ bá dé pop ready láti fi sílẹ̀ èmi mọ number wọn tẹ́ bá pè wá I am not gonna handle this because already my hands are full with a lot of projects and I'm not gonna receive any money on their behalf. Kò ń ṣe pé wọ́n wá síbí báyìí pé kẹ́ wá dáwó wọ́n ní kólúkálukú lọ ṣe flag ni that is the instruction. Ọ̀rọ̀ afẹ́wá dáwó afẹ́fi lọ ṣe flag kọ́ kí gbogbo ọmọ Yorùbá lọ ṣe flag ẹ̀ torí tá a bá sọ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yàn wá ní ṣé wọ́n raise owó fún flag ni no responsibility tiẹ̀ àtèmi nígbà tá a ti sọ pé I believe in the movement àwọn tó believe ní láti máa bá wọn argue ìlú kan ti declare independence wọn máa padà fara tàbá parí eléyìí mo fẹ́ ṣe program ní lórí tàbá ṣe ń parí program eléyìí a máa go live again ìyẹn mo ṣe fẹ́ mix it together so pé lọ ṣe flag yẹn it is your ní kẹ́ lọ jí owó but kò sí bí ẹ ṣe wá fẹ́ lè ṣe bí wọ́n ṣe sọ I know that already ó bá difficult for many other people to do it nítorí pé àwọn ìtàwọn èèyàn sọ padà ni pé tó bá dé àwọn ibì kan àwọn printer bẹ máa ń reject pé no àwọn fẹ́ nǹkan tó máa dá wàhálà sáwọn lọ́rùn gbogbo yẹn máa clear out very soon I can assure us that gbogbo ìbẹ̀rù pé tá bá lọ bá printer gan ló máa sọ fún yín pé kí ló dé tẹ̀ wá báwọn ní gbogbo state ilẹ̀ Yorùbá it will not be long I can assure us that fear pé ilẹ̀ wa tí à ń bẹ̀rù lé lórí yẹn a máa yọ fear yẹn kúrò very soon ẹ jẹ́ ká ṣe máa tò díẹ̀díẹ̀ kò ní pẹ́ mọ́ but for now nítorí pé àwọn ti ní contact is like pé báwa ṣe bẹ̀rẹ̀ project táwa náà bẹ̀rẹ̀ that is still an ongoing project but I can announce it but it's still an ongoing project everybody has different projects tí wọ́n operate but pé kọ́ ṣe flag yẹn it is our responsibility ẹni tó bá wá get 4x4 bí ẹ ṣe lè ṣe ládùúgbò yín but wọ́n lè ṣe 4x4 ẹ ṣe tẹ́ bá lè ṣe so that a ṣì wà lọ́wọ́ yín but iṣẹ́ táwọn fẹ́ ṣe nísìnyí wọ́n lè reveal too much due to security reason àwọn nǹkan kan wà débi pé tí wọ́n bá ti make announcement àwọn kan wà nǹkan kan máa ṣẹlẹ̀ nípa pé ibi tó fẹ́ pe flag yẹn sí. It does not matter whatever anybody would think, but one thing is orí ilẹ̀ wa láwà. So, but for now, irú àwọn báyìí nísìnyí, they are ready to go and do it in bulk. Àwọn tó máa hand over fún ní state kankan, wọ́n ti mọ̀ wọ́n, èmi ò mọ̀ wọ́n, but iṣẹ́ kan làwọn ṣe lọ yẹn. Everybody has different tasks to deliver ourselves from this contraction that Britain create. So, creating a flag ó máa make a lot of signal síbi tó bá fi sí ó lè jẹ́ ibi tẹ́ ẹ̀ expect ní àwọn tó bá wà níbẹ̀ tó bá rí wá ní ok lóòótọ́ ni so ẹni tó bá ní interest láti support the project tó ń gbé dání tẹ́ bá reach out or tó bá máa fi nọ́mbà wọn sílẹ̀ pe nọ́mbà yẹn síta ká pè wọ́n ní tó bá fẹ́ ṣe wàá lè tètè bẹ̀rẹ̀ we are more or less still on track. But like I always say, there is no time for everything because Baba let decide pé bí alóru ènìyàn ló máa declare pé ká jáde fún rally kò mí pé a lè continue láti má ṣe flag yẹn because operation will still be happening across the state but people will be out on the street demanding their right to self-determination so kò mí pé ẹni tó fẹ́ print because ó ṣì ní material lọ́wọ́ so but because the urgency of having it done now àwọn èèyàn lè máa bèrè pé kí ló dé tó ṣe wá jẹ́ nísìn let's think about it tí bá wọnú lé nísìn right I have many ones that I am ready with àwọn tá a fẹ́ fún but this particular one now is 4x4 àfi tèmi bá lọ padà lọ bèrè lọ́wọ́ àwọn team mi I don't know what size we did nígbà táwa ṣe we have the big ones we have the small ones but kò ṣe púpọ̀ but the fact that àwọn ready láti lọ produce
within ìpínlẹ̀ tó wà a lè disclose yẹn for security reason. It is not something that will be done and say it is not yet done. So ẹni tó bá fẹ́ reach out sí wọn after tẹ́ bá gbọ́ broadcasting ẹ reach out sí mi màá fún yín ní communication wọn so that àwọn á lè bá yín sọ̀rọ̀ bó jẹ́ méjì lẹ fẹ́ ṣe but àwọn tó wà nínú ilé already èyí tẹ́ bá lè ṣe kódà tí kò bá perfect on the 4x4 you can still go ahead and do it. The future government will produce enough tó máa fún gbogbo wa lọ́fẹ̀ẹ́ wọ́n fihàn lọ́fẹ̀ẹ́ ni the country máa ń fihàn lọ́fẹ̀ẹ́ ni kò ń ṣe tá a máa lọ fowó ṣe but the fact that we need many people to have it ready òun la ṣe ń ṣe lé gbogbo yìí tá a lò in the past ó ṣì wà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ yín and I'm very sure of that because àwọn èèyàn pè and material tó fi ṣe àwọn yẹn they are good materials but what they are saying now is àwọn ready láti bá wa produce the total number in tọ́fẹ́ so whoever wants to support will be able to reach out and we can take it from there. Now àwọn kan tí ń ṣe banner I've seen banners that have been sent to me from different ìpínlẹ̀ ilẹ̀ Yorùbá fáwọn tí wọ́n ń lo oríṣiríṣi we can do whatever banner you want to do as well but kí a lè wà uniform when because projecting something out is very very unique. Tàbá wà níbì kan a fẹ́ kó jẹ́ pé at least ìtìyàn bá náà sókè bó jẹ́ cardboard náà ni kó reflect the same thing so àwọn tó ń ṣe mo lè gbé kọ́ọ̀lù yín torí pé mo wà lórí ètò ìyẹn mo ṣe divert brother mi Apalamago so in tí mo lè suggest fún the same thing pẹ̀lú banner ni pé a lè lo 4x4 yẹn náà lórí banner gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ a lè lo lórí flex so in tó bá convenient fún ẹnì kankan within your group mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ má dúró pé ó dìgbà tó bá wá bá yín nínú group yín nísìn for the fact that ẹ ti gbọ́ lórí Koiki Media ẹ gbọ́ lórí àwọn other medias náà let us go forge ahead kò ní ìbéèrè má ṣe béèrè pé ẹ ṣé wọ́n ti ṣe bàbá Akíntóyè ló sọ bẹ́ẹ̀ this question of ká máa béèrè pé ṣé bàbá Akíntóyè ló sọ bẹ́ẹ̀ ṣé Ìgbòho sọ bẹ́ẹ̀ ṣé wọ́n fọwọ́ sí they are very busy. I was updating Oloye this afternoon when I saw the news of Balochistan. I was giving an update. I was giving all our leaders because that is what I do as a journalist, giving them update of what is happening. So but in tí mo fẹ́ fà yọ bẹ́ẹ̀ pé ṣé màá ṣe lọ pé Olóyè ní sí pé ó yẹ wá bá gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀ lórí flag ṣé ìyẹn ni ó kan Olóyè nísìn pé ká wá sọ̀rọ̀ flag ṣé kí n pe bàbá Akíntóyè nísìn torí pé mo ní access sí wọn ká máa abuse it. The fact that the YSDM deputy has spoken and he has confirmed the go ahead and ṣé I need the flag is our responsibility kò sẹ́ni tó máa náà wọ́n wọṣọ sára nísìn no matter how expensive it is mo rọ gbogbo wa pátápátá even if it's the smallest kódà bó jẹ́ paper flag ló bá lè ṣe lọ ṣe sílẹ̀ bó jẹ́ paper flag ló bá lè ṣe when we eventually have our independent country we will have all these delivered to our door by our government, the future government of Yoruba nation. But now it is our duty. Pé o gbọ́ máa sọ pé nígbà tí Koiki bá send ẹ̀ say I don't have the time to send it because we don't have the flags. Wọ́n ti fún wa ní template. Wọ́n ti ní ó wà lórí PDF, ó wà lórí CorelDRAW. Let us work with that and get it done as quickly as possible. And like I said, need time. Kò sẹ́ni kankan tó mọjọ́ tí bàbá máa jáde pé ìjọba ìlà ń jáde. Ìwọ máa fi ṣírò pé èmi máa fi ṣírò pé tí bàbá bá ní ká jáde ní alẹ́ ṣé mi ti rẹ́dì láti jáde lálẹ́ since tí bàbá ti ní ká jáde a tún lè máa dispute pé ṣá ti rẹ́dì ṣá ti rẹ́dì so bí yẹn ṣe jẹ́ nìyẹn now máa fún bàbá wa láyè torí àfẹ́ kí fídíò yẹn kó gùn so that àwọn tó bá máa gbọ́ kọ́ lè tètè gbọ́ within 1 hour 60 minutes because fídíò pọ̀ tí olúkálukú wa ń wò lórí social media so tàbá dẹ̀ pẹ́ ó lè mú ẹlòmíì pé so bàbá wa adẹ̀sùnmá tó gbé yín wá bóyá by another couple of days so that ká tún wo kí ni development àti pé kí ni bíta bá ṣẹ́ dé nígbà tí a bá máa gbé yín wá padà hopefully bíyà by the weekend ẹ ní láti tún fún wa ní another slot ló bá yẹ pé ní kò gbọ́dọ̀ pẹ́ mọ́ torí pé we are talking about something that is very important but to summarize it ẹ bá wa summarize it in a simple format tó máa tètè yá àwọn èèyàn
nípa nǹkan tẹ́ wá bá wa sọ. ẹ ṣeun bàbá wa ẹ pẹ́ fún wa ojú òní tì yín iléeṣẹ́ yín ò ní jóná gbogbo ọmọ Yorùbá pátá yín bàbá wa yín màmá wa bùrọ̀dá wa sísá wa ẹ̀yin ọmọ wa bákan náà gbogbo wa pátá la kí ẹ kú iṣẹ́ kò ní sú wa kò ní rẹ̀ wá ìjọ òun ló délẹ̀ a nílò ẹ̀ tó a kàn rọ̀ wá pé níbi gbogbo tá a wà oníkálukú lè ṣe é ṣùgbọ́n tó bá níbi tó kù sí ẹ jẹ́ ká gbọ́ ó ti di ṣíṣe nìyẹn agbára ọlọ́run ojú òní tì wá so ti gẹ́gẹ́ bá ti sọ ti flex yẹn ẹ jẹ́ ká ìyẹn máa yá ní 4x4 yẹn then ti taṣọ yẹn níwọ̀nba torí kò síbi tẹ́ ẹ máa dé ẹ̀yin gan fúnra ara yín lẹ́ sọ pé kódà ẹ̀ tún prefer pé bóyá ẹ jẹ́ ká rí padà sáwọn pípọ̀ yóò kán lọ ṣe because I don't know the way things is now níbi táwa ẹ̀ ó lágbára 5,000 ti di 1,000 naira tí o bá tẹ̀sùn ní kéré jù bẹ́ẹ̀ lọ so bó ṣe jẹ́ ẹ̀ so nípa orí ọ̀fẹ́ Ọlọ́run àyà ti bẹ́lẹ̀ báyìí ká bẹ̀rẹ̀ sí máa ṣe ni so lórí nípa orí ọ̀fẹ́ lọ́nà àtúnríṣà sáwọn èèyàn wa tó kù a fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá ẹ má jẹ́ kó so ẹ má jẹ́ kó rẹ̀ wá o a fẹ́ fi gba nǹkan tó ti gbà lọ́wọ́ wa padà ní Ọlọ́run á dẹ̀ gbà fún wa ẹ ṣe púpọ̀ tẹ́yìn ẹ jọ̀ọ́ mo fẹ́ fi orí ọ̀fẹ́ sọ ilé yìí àìmọye èmi gan fúnra ra bí mo ṣe wà ẹ́ àmì kọ́ several labour kò ṣe gbogbo yẹn lè bọ̀ torí àwọn kan láti fẹ́ sọ there are some people now they were going about calling us convincing us not to come out when baba tí bàbá bá sọ pé ó yá ká jáde kódà mo ti rẹ́ni tó sọ fún mi ń sìn pé àwọn bàbá fẹ́ fi wá pẹ̀mí wa pé wo ni wọ́n fẹ́ ṣe kinní kan ni and there are so many of you there náà tán sọ fún but these are lies because wọ́n mọ̀ pé ibi tí strength wa ibi tí achievement wa wà nìyẹn but wọ́n try láti cause the confusion to make us to láti gbé ká neglect adarí wa ká bẹ̀rẹ̀ sí kò rí bẹ́ẹ̀ ẹjọ́ ojú òní tí wa o so oníkálukú wa a ti máa darí wa our prof bàbá wa so ẹjọ́ ńgbà tó bá ti sọ wọn pé kájà kò sí nǹkan kan tó máa ṣe wà kò sí we are secure by God àwọn bàbá wa kò hàn sí wa darí rí kó wa lọ sínú ewu rí so he always there with us kò dẹ̀ sí nǹkan tó máa ṣe wá à ń lọ rí àbọ̀ rí so ẹjọ́ nígbà tó bá ti sọ pé ó yá kí gbogbo kájíde nǹkan tó bá ti ká wa mọ́ wọn lọ́wọ́ yẹn náà ni à ń lọ nìyẹn so we don't have any problem tá a bá jáde tiwantiwa wa òun náà la gbọ́n pé orílẹ̀-èdè wọn lélẹ̀ so ẹ ṣe púpọ̀ ká mú báyìí mọ́ nígbà tó bá yá gẹ́gẹ́ bàbá wa ṣe sọ àtún padà wá láti wá rárá wa létí pé ibi tá a bá dé ṣùgbọ́n ẹjọ́ ẹ jẹ́ ká sọ̀pọ̀tì ara wa láti rí i pé àríkìní ṣe ẹ̀yin náà bẹ̀rẹ̀ sí píṣọ̀ ẹ̀ bẹ́ẹ̀ yẹn tá a bá bẹ̀rẹ̀ tó yà ń travel lọ à ń lọ à ń bọ̀ à ń rí kíní ìlú òkòkò náà ẹ̀ rí i pé it's a real signal ló message ló ń pass sí the whole world àti àwọn alálẹ̀ wa ń rí i pé yẹ ọlọ́run fúnra ẹ̀ ti dé ẹ̀ ṣe púpọ̀ ojú òní tì wá o àdúpẹ́ lọ́wọ́ yín akí bàbá wa kó ìkí iléeṣẹ́ yóò yí jóná akí bàbá wa kí lóye kò ní rẹ̀ yín o akí bàbá wa gbogbo àwọn adarí wa bá ti Sunday Igboho a lè máa darúkọ gbogbo yín tán gbogbo yín bá sálà kí ẹ má jẹ́ kó rẹ̀ wá ẹ má jẹ́ kó sú wa àti bẹ́ẹ̀ débi tá à ń lọ ọlọ́run á dẹ̀ka fún wa ẹ ṣe púpọ̀. tó ẹ ṣe gan ni bàbá wa pásítọ̀ iyo Agboola tó bàbá wa náà ni a ti ń gbóhùn wọn àníri jù bẹ́ẹ̀ lọ lórí ìkànnì wa nírọ̀lẹ́ yìí nígbà tá a tún máa padà wá ní ọjọ́ míì tá a tún máa mú ètò míì wá ètò lọ ṣe àsíá tiẹ̀ òun ni ètò tí a mú wá ní nírọ̀lẹ́ yìí ètò lọ ṣe àsíá tiẹ̀ sílẹ̀ kó bá jẹ́ pépà ló lè fi ṣe bó jẹ́ láìlọ́n ni bó jẹ́ plastic bag ni o gbọ́dọ̀ lè sọ pé nídìílé tèmi o àsíá tèmi òun ni mò ń wò báyìí nígbà tí bàbá wa tó jẹ́ the leader of the movement tó bá ti ní àsìkò ti tó òun náà la máa mú jáde máa kẹ́ni kankan kàn fi ṣe pé a máa dúró di 40 years a máa dúró di 30 years mo sọ fún yín pé David Lamy àdúrà tiẹ̀ ni pé kílẹ̀ Yorùbá kó sì wà lábẹ́ Britain títí di 2075 bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ nítorí pé kí ni àsìkò tó bá ti tó a gbọ́dọ̀ tó fa wago sẹ́yìn oríire la máa sùn ó dàrọ̀. Thank you.